ìyẹn sábọ̀dọ̀ ti gentle bí oko pope kò ti lọ́wọ́ bí lọ́jọ́ kò sí orí yàtọ̀ sórí ó lè yan orí ọba jẹ ó lè yan orí ìjòyè ó lè jórí ọmọ òkókó tá lóun ò ní gbà á dẹ̀ dájọ́ gbígbóná burúkú fún yín ẹ lọ wo ohun tí iná ṣe fún Tom Jones ibi tẹ́rọ Ọlọ́run ti bà mí jù ní wípé ibi tán ti kígbe olè lé mi lórí níná yẹn ti bẹ̀rẹ̀ guess what iná yẹn tẹ̀ tọpasẹ̀ gbogbo ibi tí mo lọ tí mo fi padà wá sọ́dọ̀ bọ̀bọ́ yẹn jáde ibi tẹ́rọ Ọlọ́run ti bà mí nìyẹn mo sympathize pẹ̀lú àwọn innocent souls wọ́n forí kó ń bẹ̀ mo sympathize pẹ̀lú wọn from the depth of my heart. Gistlover ní Gistlover mọ́ra ẹ̀ ní tí mo kàn mọ̀ ni pé ẹ̀dákẹ́dá tó wà láyé tó jẹ́ pé orúkọ ẹ gbọ́dọ̀ pop up níbi táyé ti ń bàjẹ́ níbi tí gbéyàwó ti ń dàrú níbi tá a ti ń gbé orí aláìṣẹ̀ lọ ẹ̀wọ̀n níbi tá a ti ń gbé orí ẹni tí ò jalè tá a ti ń pè lólè torúkọ ẹ dẹ̀ ń pop up irú ẹni bẹ́ẹ̀ bá bí gbọ́n ọmọ láyá mọ sàárè gbogbo àwọn ọmọ ẹ̀kú tó kúrò láyé ẹ̀ẹ́sìkẹ́ oríjàjò ògùn lọ bàbá mi Tom Jones Èkódùmàtà lẹ́yìn ìgbà tó ti kígbe olè lé mi lórí àwọn gan mọ̀ wọ́n mọ̀ lára wọ́n mọ̀ bàbá mi ọdẹ Lizzy Èjàlè kẹsàn-án ara ní Lizzy Èjàlè mo wò wọ́n báyìí yá ó mà ṣe o ẹni tí ò ní irú ẹni ò lè mọ iye ẹ tún lo kòfó style ni Lizzy Èjàlè kẹsàn-án ara ní Èjàlè à ń ṣe bẹ́ẹ̀ mo ń wo gbogbo wọn báyìí èmi ọmọ. Ìyẹ́mẹ̀ṣọ́ ní ọdún tó kọjá èyí tí ó jẹ́ àyájọ́ ọjọ́ tòní kíní kan ṣẹlẹ̀ tí ó la gbogbo àgbáyé já látàrí bọ́n ti ṣe ń wò lórí ẹ̀rọ ayélujára ṣàìrò ni àgbọ̀ olè ẹmú dáadáa ẹ fà dáadáa ó jí góòlù 90,000 ní 900,000 ní wọ́n ní olóyè Liz Anjorin lọ sí Ìdúmọ̀tà ó lọ jí wọn ní ọlọ́jà àwọn olólè ń bẹ̀ ọ̀rọ̀ yìí bó ló ṣe wáyé báwo ló ṣẹlẹ̀ gan-an níbo ni ẹgbẹ́ ọ̀rọ̀ tó yára pé ẹdílé ẹjọ́ lórí ẹ̀ níbo lẹ gbé dé ipò ló wà lónìí àti pé nílùú èyí tí ó jẹ́ àyájọ́ ọjọ́ ẹ̀ kí ló wá sí lọ́kàn kí lè ń rò báyìí lónìí. yálà kọ́kọ́ ìní ó jẹ́ ọjọ́ tí mi dùn jù torí pé kọ́lọ́wọ́n bá láàánú kó má fi ẹ̀mí wa kó má fi ṣètùtù ọrọ̀ ajé fún ọmọlàkejì gbogbo àwọn tó dìde ogun sí mi ní mo yọ ọdún tó kọjá wọ́n fi ẹ̀mí wọn ẹ̀mí àwọn ọmọ wọn àti gbogbo ohun tó yẹ kó jẹ́ láyé wọ́n fi ṣètùtù ọrọ̀ ajé fún mi ni ó lè bàyàn lọ́kàn jẹ́ because tẹ́ ẹ bá wo àwọn tí wọ́n ṣiṣẹ́ yìí èlò ni nǹkan tó ń gbé kalẹ̀ iṣẹ́ tí wọ́n ń ṣe yẹn ta ló mú wá sí Nàìjíríà iṣẹ́ káta stone káta àwọn nǹkan tó ń tà yẹn ta ló mú wá ta ló gbé wá sí Nàìjíríà èmi tí mo gbéṣẹ́ stone wá rèé so tó bá wá jẹ́ wípé ọ̀dọ̀ wọn ni irú nǹkan bẹ́ẹ̀ yẹn ti ṣẹlẹ̀ sí mi mo tún sọ pé mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹni tó yọ Yorùbá ló kó ẹrú Yorùbá ló pé pa báwo lọ́wọ́ ṣe gbìyànjú tó Ìgbò ò dájú ẹ̀ Haúsá ò dájú ẹ̀ ọjọ́ tó kan Yorùbá náà dájú ẹ̀ máa jó lọ ni Yorùbá sọ Fábíọ́lá you don't understand tẹ́ bá wo nǹkan tó ṣẹlẹ̀ ní Ìdúmọ̀tà sí mi ní February 5 ṣe padà rántí nǹkan tó ṣẹlẹ̀ sí wọn ní April 9 ẹ ṣáà wò ó ní April 9 ọ̀dọ̀ wọn jóná tí gbogbo dúkìá sọnù tó jóná beyond repair ó jóná débi pé èèyàn kú síbẹ̀ nígbà tí iná yẹn máa bẹ̀rẹ̀ ibi tí wọ́n ti dá mi jókòó for 4-5 hours yẹn iná yẹn ti bẹ̀rẹ̀ iná yẹn jó ibi tí ẹ̀rọ Ọlọ́run ti bà mí iná yẹn ò jó wá síwájú o
ṣe rí ọ̀dọ̀ bọ̀bọ̀ tí mo ti rajà yẹn upper year ni mo ti rajà yẹn ní 2023 ni mo ti rajà yẹn tí mo dẹ̀ fún lówó nígbà tó ń retí owó mo wá wọ ibì kan lọ lẹ́yìn ṣó ti yẹn torí bísínẹ́sì wẹ́rẹ́wẹ́rẹ́ so mo lọ sọ́wọ́ ẹ̀yìn yẹn kí n tó padà wá nígbà tí mo padà dé ó lóun ti rí ó dẹ̀ gbé ọjà yẹn fún mi àwọn méjì ni mo ra nǹkan lọ́wọ́ mo ra nǹkan 21 or 22,000 lọ́wọ́ ẹni tó wà wájú ẹ̀ ọjà ti tiẹ̀ 91,000 naira ó dẹ̀ gbé àwọn méjèèjì gbọ́jà yẹn fún mi mo lọ nígbà tó wá di February 5 tí mo padà síbẹ̀ èmi gan ni mo tún lọ bá pẹ̀lẹ́ báwo ni ṣó wà pa ó ní òun ti ń wá mi owó ọjọ́ sí òun rí ní orí kẹ̀ mo ló dẹ̀ lọ o èmi gan ni mo ti fún ní nọ́mbà ọkọ mi mo ní oṣù ọ̀ mo ní lọ trace ẹ̀ ó lọ aṣáájọ ń sọ kí n tó mọ̀ ó ti lọ fúnra rẹ̀ ló lọ pé àwọn èèyàn wa wọ́n ṣí aṣọ lójú mi wọ́n lọ ra táyà wọ́n lọ ra petrol mọ́tò tí mo gbé lọ síbẹ̀ tí a rọ̀bà ní mọ́tò tuntun ni mọ́tò almost 100 million naira ni mo gbé lọ síbẹ̀ àwọn ọlọ́pàá mi dẹ̀ wà nínú mọ́tò ojú àwọn ọlọ́pàá mi náà ṣe lọ kó táyà kó báwọn èèyàn mọ kankan. tó ń ṣẹlẹ̀ nínú ọjà lọ́wọ́. àwọn kan pé kò jìnnà síra wọn gan àwọn èèyàn ò mọ̀ because tí n bá fẹ́ wọnú ọjà fẹ́ lọ ṣe bísínẹ́sì ti tèmi torí pé mo jẹ́ èèyàn kan nínú society mi pé kí n má lọ rajà mi wẹ́rẹ́wẹ́rẹ́ just like tí n bá fẹ́ gbọ́njẹ fọkàn mi má lọ́nà ọjà má wo ṣàkì má wa bọ́ọ̀dì èmi láìfún mi ọmọ ṣiṣẹ́ iṣẹ́ ni mímí ìṣọ̀lẹ̀ bọ̀bọ́ yẹn fúnra rẹ̀ ló lọ pe èrò wá ṣó ti eyín ó ní ọmọ kan obìnrin àjèjì kan tó ní òun mọkọ mi ọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́ àti ó máa ń jókòó sí láì yẹn ibẹ̀ náà ti rí orúkọ ọkọ mi pé èmi ni òun náà ṣe dènà dèmí bẹ́ẹ̀ pẹ̀lú Gistlover ó ti eyín payment proof orúkọ tàbí sanwó fún wọn ni wọ́n ti rí wọ́n fi mọ̀ pé èmi ni ṣó ti eyín pẹ̀lú mo máa múra ẹ̀ pé máa sọ pé máa múra báyìí ṣó ti pẹ̀lú orúkọ yẹn so wọ́n yọ aṣọ lórí mi wọ́n bẹ̀rẹ̀ sí ní parọ́ tẹ́ bá lọ wo fídíò yẹn ẹ máa gbọ́ tán sọ wípé ẹ jẹ́ ká sọ pé a rí góòdù lọ́wọ́ ẹ̀ fúnra wọn náà sọ a set ẹ̀ up ìwọ̀n bẹ́ẹ̀ ti gbọ́ fídíò yẹn dáadáa. ta ló ya fídíò ṣáwọn náà yà àwọn fúnra wọn náà pọ̀ gan wọ́n lọ pera wọn wá bọ̀bọ́ yẹn fúnra ẹ̀ ló lọ kó gbogbo wọn wá wọ́n dẹ̀ ń ya fídíò yẹn wọ́n send ẹ̀ sí Gistlover wọ́n dẹ̀ send ẹ̀ sí WhatsApp àwọn èèyàn àti mú Lizzy àti bojú ẹ̀jẹ̀ àti purọ́ ọmọ fúnra wọn náà ṣe ó ti yẹn ngbà tẹ́mi lọ sọ́dọ̀ ọlọ́pàá arrest wọn lọ́jọ́ kejì ngbà tó ọlọ́pàá arrest wọn wọ́n ti delete àwọn fídíò yẹn ọlọ́pàá wọnú fóònù wọn lọ ọlọ́pàá lọ gbé gbogbo fídíò yẹn wá ọlọ́pàá wọnú fóònù wọn àwọn ọlọ́pàá wọnú ẹ̀ tí Nigeria police bá fẹ́ ṣe wọn àṣìṣe ngbà tó ọlọ́pàá lọ record gbogbo fídíò yẹn wá ọlọ́pàá wá sọ fún wọn pé ṣé bẹ́ẹ̀ sọ pé ẹ̀yin kan lè record gbogbo wọ́n ṣèkà yẹn nígbà tí kéèsì yẹn tán ti prepare wọ́n gbé fún DPP ní kí kéèsì yẹn kó lọ kóòtù bọ́n ní kí wọ́n gbé kéèsì yẹn lọ kóòtù Gistlover àtàwọn tí wọ́n jọ ṣiṣẹ́ yẹn wọ́n lọ sọ́dọ̀ DPP torí ohun tá a dúró fún ni wípé because bọ̀bọ́ yẹn gbà táwọn fa wàhálà yẹn níjọ́ yẹn ọkọ mi send 100,000 naira sí pé tó bá ti rí owó alákọ̀ọ́kọ́ ó lè send 100,000 yẹn tí kò bá dẹ̀ rí owó alákọ̀ọ́kọ́ kó jẹ́ kí àwọn mọ̀ but àwọn send owó adẹ̀ fi fóònù tèmi tún wá kú ẹ bá wo fídíò yẹn mo sọ pé ẹ bá mi charge fóònù mi wọ́n ṣáà dúró wọ́n fẹ́ dáná sun mí kódà alájì ń lọ Àbújá alájì ti board alájì láti bọ́ lẹ́nu flight alájì drive láti airport wá wọ́n ń dódọwọ́ alẹ́ láti ṣe mí níbi wọ́n tún wá sọ pé kí n dìde akọni kò ní kúrò bí akọni kí ni ó máa lọ ẹ dìde jàre mo á rí wọn tó ń yín mú síra wọn lẹ́yìn bí ẹ máa lọ jàre ẹ máa lọ mo ní lọ bá mi pe ọlọ́pàá mi wà nù mọ́tò tí mi ò bá rọ́lọ́pàá mi ò ní dìde ń bí wọn ọlọ́pàá mi wọ́n ní kí n dìde tí kì í pọ́n á la nǹkan mọ́ mi lórí ọ̀kan sáré bò mí kan já mi sí òwò. fídíò yìí wà online now wọ́n wá sáré lọ sọ́dọ̀ DPP Lagos State a lọ sí sitting kìíní sitting kejì sitting kẹta ló yẹ kí wọ́n lọ invite ẹni tó kọ́kọ́ gbowó àkọ́kọ́ wá bóyá arọ ni bóyá òótọ́ ni àbí láàrin sitting kìíní ìkejì kẹta wọ́n dẹ̀ lọ bá Lagos State DPP dẹ̀ yọ kéèsì yẹn kó ní kóòtù láti lè cover wọn up ìbẹ̀lẹ̀ tí máa mọ̀ pé set up ni tí kò bá kí n ṣe set up kí ló mú DPP yọrù kéèsì yẹn kúrò ní kóòtù kí ló dé tí DPP ò ṣe lè jẹ́ ká rí ẹni tó gbowó àkọ́kọ́ kí ni interest àwọn tó ṣiṣẹ́ yẹn níwà bí kí ni ẹ ṣe ṣẹlẹ̀ níjọ́ yẹn
Gistlover ní mo ṣe fake transfer mo ṣe reverse transfer mo lọ jí gold ṣọ́nà àwọn olórí burúkú àwáyé máa ṣe àwọn yẹn tiẹ̀ máa ń tẹ̀lé Gistlover pààyàn ni wọ́n jọ ṣe kéèsì bàbá Ìjẹ̀ṣà ni wọ́n jọ yanjú Mohbad ni wọ́n jọ ṣorí burúkú kiri ni ìyẹn náà sọ wípé gold yẹn wọ́n ba lára mi níbo náà ti ń ta gold àwọn tó ń ta trimis àwọn yẹn rọra gold láyé wọn wọ́n ṣe gbogbo wàhálà yẹn nígbà tí mo ti rọ́wọ́ tó ń gbé tí mo rí ọwọ́ tó ń gbé ní kóòtù mo dẹ̀ padà sílùú mi ẹ mọ̀ pé ìlú tí mo ti wá olè ni wọ́n kọ̀ jù láyé ibi tí mo ti ṣe kékeré píníṣín lọ́dọ̀ ìyá mi wọ́n ń jalè nílùú wa wọ́n ń jalè wọn ò dẹ̀ ń gba kọ́bọ̀ tó bá ti di pé wọ́n jí nǹkan mo dẹ̀ padà sílùú mi mo dẹ̀ lọ wá gold yẹn wọ́n ní reverse transfer mo wà wọ́n ní fake transfer mo wà mo dẹ̀ lọ bíbélì àti kùránù náà la gbójúlé a dẹ̀ fi wá a dẹ̀ wá ẹ má gbàgbé pé February 5 ní kinní yẹn ṣẹlẹ̀ láàrin ọjà yẹn April 4 ní birthday mi àbí bẹ́ẹ̀ kọ́ 4 plus 5 kí ló fún wa 9 April 9 níná dáhùn bẹ́ẹ̀. orí ló jà ní àbẹ́mi ni ká pè é. Kùránì àti bíbélì náà ló máa jẹ ìta agbójúlé yẹn náà ni òun ló máa jẹ òun ló fi jẹ́ wípé ilé ayé yìí má bá èèyàn báyé èèyàn jẹ́ àwọn tó ń ta trimis níbẹ̀ yẹn àwọn tí wọ́n kígbe olè lé mi lórí ṣé ẹ mọyé irú wọn tí mo ti rán ní school ṣé ẹ mọyé irú wọn tí mo ti ràn lọ́wọ́ ṣé ẹ mọyé irú wọn tí mo ti empower ṣé ẹ mọyé irú wọn tí mo ti ṣe dáadáa fún ohun tí wọ́n ṣe láàrin ọjà yẹn signal wo ló send sí society jungle justice ni wọ́n fẹ́ ṣe ni wọ́n ṣe ni ẹ̀kọ́ fẹ́ ṣe wọ́n ti ṣe already ṣe bọ́jà yẹn ní ọba àbọ́jà yẹn ò lọ́ba àbí ọba tó wà lọ́jà yẹn ò mọ̀ pé ó ní ohun tó yẹ kóun ṣe. àwọn ìyá lọ́jà bàbá lọ́jà. àti ìyá lọ́jà àti bàbá lọ́jà àti ọba tó wà nínú ọjà yẹn ṣé wọn ò mọ̀ wípé àwọn ti jẹ́wọ́ wọn ò mọ̀ pé àwọn ti ṣe nǹkan tí èèyàn kan ṣe. ṣe rí àìbọ̀wọ̀ fágbà ni ò jẹ́ kó káyé rójú kí ni mo sọ fún yín bọ̀dá mi eléyìí ò ń ṣọ̀rọ̀ muslim ni mi christian ni àwọn tó ṣiṣẹ́ yẹn fún mi mùsùlùmí ni gbogbo wọn wọ́n Ọlọ́run bojú wọn jẹ́bi èèyàn rìpì ẹ̀ torí Ọlọ́run ò sí lẹ́yìn alábòsí bíbélì ní fi ti késárì fún alukóra ní ẹ má bú wọn tẹ́ ẹ bá bú wọn wọ́n á bú wa ẹ má bú ohun tí wọ́n gbójúlé bẹ́ẹ̀ bá bú ohun tó ń gbójúlé wọ́n á bú ohun tẹ́ ẹ gbójúlé you don't understand wọ́n commit èèwọ̀ níbẹ̀ yẹn wọ́n dẹ̀ bí fún àwọn lè jẹ lọ àwọn tí wọ́n kígbe olè lé mi lórí èèlò ní ṣọ́ọ̀bù wọn ókè ẹ jẹ́ ká sọ pé ọ̀tá mi lọ ṣe ẹ dẹ̀ ṣí ojú mi ẹ bá Lizzy Anjorin bá a bá kọ rere mọ́ wọn tó bá gé mi ni àǹtí mi ẹ̀yin ni ẹ wá ń bí ẹ kọ fún mi fóònù nọ́mbà yìí mo ti wà ókè ìjọ òní ká wá kí yín lọ́fíìsì àbí bọ́n ṣe kọ́ wa nílẹ̀ Yorùbá kọ́ nìyẹn but Gistlover àtàwọn ìyá ẹ sábọ́ọ̀dù ohun tí wọ́n sọ ilẹ̀ Yorùbá dì òun ni nǹkan tẹ́rí tó ṣẹlẹ̀. kálukú ni photographer kálukú ni cameraman. any little thing nǹkan tó ṣe yẹn ó jẹ wọn lógún ju gbèsè ayé ọmọ wọn lọ ohun tí mo mọ̀ ni pé kò sẹ́dá tó lọ́wọ́ nínú ohun tó ṣẹlẹ̀ ní Tom Jones ní February 5 àdàbí tí mi ò bá sanwó àdàbí tí wọn bá gba owó àdàbíjà ò jẹ́ pé àdàbí tí wọ́n bá ń ta gold ń bẹ àdàbíjà ò jẹ́ pé tó bá ń rìn lórí ilẹ̀ tí wọ́n ń rìn lórí ilẹ̀ kò sí kankan tó máa scot-free nínú wọn tọmọtọmọ wọn bẹ́ẹ̀ ni mo sọ. arígbẹ́ gbọ́ràn lé kóòtù bó ni wọ́n á tì sí báyìí. ọlọ́pàá ló gbé lọ kóòtù DPP ní pé kán fi wọ́n lẹ̀ pé ohun tó ń ṣe yẹn ó dáa pé bọ́n yẹn ṣe yẹn gangan ló dáa in fact tán bá tún rí mi ń jọ mi kán má waste time. ó sọ̀rọ̀ àbó wù ní wà. ńgbà tán nínú prosecution kí ni ìtumọ̀ ẹ̀. kò sẹ́jọ́ ni mo dẹ̀ withdraw a dẹ̀ gbé fídíò lọ ìgbà tó ti ń ṣe gbogbo màgòmágó yẹn ẹ̀kọ́ ti já wa sí wọ́n ti ń ṣe màgòmágó a dẹ̀ kó gbogbo fídíò akó gbogbo ẹ̀ lọ wọ́n ní àwọn ò fẹ́ rí pé kán ṣáà máa lọ àmọ́ ìgbà tí DPP ní kán máa lọ ṣé ẹlẹ́dàá mi ní kán máa lọ ṣé ẹlẹ́dàá mi ò dájọ́ ṣe rí àti Kùránù àti Bíbélì àti ìṣẹ̀ṣe wọn ò ní kí tálákà polówó
wọn ò dẹ̀ ní kó lówó pa tálíkà kò yẹ yín nǹkan tí mi sọ kò sírú bó ṣe lè tálíkà tó bá jẹ́ṣẹ́ ibi ló yàn láàyò ibi a máa bá ẹ náà ni kò dẹ̀ sí bó ṣe lè lọ́lá tó láyé tó bá hùwà ibi a máa bá ẹ náà ni. àwọn tó kígbe olè lé mi lórí lánàá àwọn dà lénìí èmi lélẹ́yìí lénìí at least láàrin ọdún kan yẹn sísìn California Paradise City new estate tí à ń tà lọ́wọ́lọ́wọ́ báyìí hot cake mo dẹ̀ ń ṣe special promo lénìí promo mi máa tán ní Sunday kò kí ń ṣe estate o there is difference between estate and city ẹ mọ nǹkan tó ń pè ní city odidi ìlú at least tọ́lọ́ bá fi yẹn rẹ̀ mí lẹ́kún láàrin ọdún kan yẹn sísìn èmi dẹ̀ lélẹ̀ nínú ààfin mi èmi tó pè lólè tó ẹ pé tòótọ́ mo lọ jà wọ́n lélẹ̀ tó ẹ pé nǹkan tí Gistlover sọ bó ṣe rí nìyẹn mi ní síbi tí mo wà lénìí. orí ẹ mọ̀ pọ̀ gan ṣé bẹ́ẹ̀ náà lórí orí ìkànnì wọn ò ní gbé fúkẹ́ mo fẹ́ gbèjà èmi ẹyọ kan ṣoṣo tí gbogbo wọn wá gàngọ̀ lé lórí ẹ wo bí ẹlẹ́dàá mi ṣe gbèjà mi jà ìtumọ̀ ẹni wípé ó bá ti gbé ọrọ̀ ajé kalẹ̀ tó bá ti bímọ tiẹ̀ má pẹ̀lú ẹni ibi ṣaburú fẹ́ni tí ò ṣe rí inú tèmi dùn o inú mi dùn torí tí ò bá sí ohun tó ń ṣe fún mi ní last year mo lè má débi tí mo délé ni. olú ìgbà tí kìnìún ń ṣẹlẹ̀ yẹn. bẹ́ẹ̀ni. kí ló wá sí lọ́kàn gbogbo kílọ̀bù yẹn ó lè ní ẹja dáná sún ẹja gbẹ́táyà ẹja kí ló ń rọ̀ máa ní. mo kàn ń wò ni pé nǹkan tó kọ́ rọ̀ máa ní pé 91,000 naira pàápàá jùlọ èmi tẹ́ fẹ́ dáná sùn yìí iṣẹ́ tẹ́ ẹ̀ ń ṣe yìí ń tẹ́ ń tà yìí èmi tí mo gbéṣẹ́ ìwárì ìgbà tí mo dé police station Adéníjì Àdèlé ṣe mọ̀ ẹ̀jẹ̀ kọ́ bẹ̀rẹ̀ sí ní dà lára mi ni DPO police station Adéníjì Àdèlé òun àti PA wọn páàkì mi ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí ní dà lára mi ni ṣe mọ̀ mo kàn ń wò ó dàbí fíìmù lójú mi ó dàbí fíìmù ẹ mọ̀ nǹkan kékeré ni wẹ́rẹ́wẹ́rẹ́ ọmọ ẹ wá lọ kó àwọn èèyàn wá then ìgbà tí màá fi wo Gistlover lálẹ́ mo mọ̀ pé Gistlover ló ródò yẹn because ọjọ́ tọmọ yẹn ti rí mi tí mo wá rajà ó ti inform Gistlover wọ́n ti mọ̀ pé mi ni so they been waiting patiently for Gistlover dẹ̀ ti update ṣé ó ti yé before then so gbogbo bí kiri ẹ̀ ṣe ṣẹlẹ̀ tí Gistlover wá bẹ̀rẹ̀ sí ní parọ́ you know mo kàn pé kè no problem mo dẹ̀ jáde lórúkọ yẹn mo jáde bíi 12:01 mo lọ jáde mo lọ sáwọn bí kọ̀ọ̀kan mo jáde bíi 12:01 mo ń lọlé lórúkọ yẹn mo ṣe ṣọ ìyá yín ti jalè ìyá yín ti jí 91,000 because transaction tí mo make that very day I make nothing less than 90 to 100 million naira transaction that very day. ní kátàkárà. ní kátàkárà kì í ṣe owó mi o owó ọjà ni o that very day mo tún wá lọ gba ọjà mo ń lọlé ni mo rò pé àwọn ọjà kọ̀ọ̀kan tí mo gbà jẹ́ kí n lọ get nǹkan kan 1 or 2 things ṣé yẹn sàn ni mo ṣe wọbẹ̀ lọ mo kúrò ń bẹ̀ gan tí mo kúrò lọ́dọ̀ DPO Adéníjì Àdèlé mo kàn lọ sí 1 or 2 so ó kàn jẹ́ wípé nígbà táwa ń dàgbà irú àwọn ará Tom Jones yẹn ṣe mọ̀ pé Alukoran àti Bíbélì gan sọ pé ara olówó ni tálíkà ti máa là so nígbà táwa ń dàgbà bọ̀ wọ́n ṣe kó èmi pé mi mo ṣe ojú Lizzy Anjorin ó jẹ́ 90 million gan àǹtí mi ẹ̀yin ni ẹ máa bọ̀ mi tí ẹ mọ̀ pẹ́yìn ni ẹ fún mi ládírẹ́sì yín ẹ fún mi fún nọ́mbà yín màá wá rí yín lọ́fíìsì láàárọ̀ ọ̀la àbí àǹtí mi owó ìjọ yẹn mi rí o oyeyaya ẹ bá mi fòdó 4 sí mo ti dọmọ yín ẹ máa gbà mí tọ́ o ìyẹn ni nígbà tí ayé ṣì wà ayé ti jáyé social media ń sìn ẹ bèè lọ́wọ́ àwọn ará Tom Jones pé ṣọ́ pàdé mi rí ṣọ́ mọ̀ mi rí ẹ bèè lọ́wọ́ pé nǹkan tó ń ṣe fún mi kí lè rè wọn kí náà ti dà láti gbà yẹn èmi tó ń ṣaburú fún bí kí n kú lọ́jọ́ náà lọ́hùn èmi rè pa àwọn dà àwọn ti kú àwọn nìkan náà máa jẹyà yẹn tọmọtọmọ wọn ni tìran wọn kódà wọn ti gbèpè torí wípé òòṣà tó ń bá wa wá góòlù wọn yẹn àti reverse transfer àti fake transfer yẹn béèyàn bá kígbe olè wọn bá ń wá nǹkan kí ni wọn máa fi wà
kí ni wọ́n máa fi wà Ayélujára. kì í ṣe àìlàlà nìkan Ìjẹ̀bú ló máa ń lọ àìlàlà No, àwọn Oǹdó ni. ṣé Oǹdó ló ń lọ àìlàlà àwọn Ìjẹ̀bú máa ń lo Agẹmọ àwa ní táwa náà máa ń lo Olùwà Ní àwọn ń jalè lọ́dọ̀ wa Ó lẹ́kọ̀ọ́ ní Bíbélì àti Kùránì lẹ́kọ̀ọ́. Bíbélì àti Kùránì wọ́n ń jalè á dẹ̀ wá sọ́ọ̀sì ń wá báyìí náà. ọmọ máa wà á ní wá kíni ọmọ máa wá Wọ́n bá tún bá kọ́ pé kò rí bẹ́ẹ̀ o. túbà ó padà túbà èké lọ́jọ́ Àkọsọ́ kẹta túbà o. lẹ́yìn tó túbà èké ní February 8 or February 9 ṣé nígbà tó di April 9 nígbà tó di April 9 ọjọ́ tó túbà èké wọ́n ṣe kí ni ẹ ní February 5 ó dà pé February 6 or 7 náà lọ arrest wọn February 7 or 8 Lizzy jalè o nǹkan tó ẹ̀kọ́ ti ṣe láàárọ̀ ọjọ́ kejì nígbà tó ọlọ́pàá ṣẹ̀ wà ń kó wọn Lizzy jalè kẹsàn-án máa wá ní Lizzy jalè Lizzy jalè mo wò wọ́n báyìí yá ó mà ṣe o ẹni tí ò ní irú ẹni ò lè mọ iye Ẹ tún lo kòfó style ni. Lizzy jalè kẹsàn-án máa wá ní kò jalè wọ́n ń ṣe bẹ́ẹ̀ mo ń wo gbogbo wọn báyìí èmi ọmọ ẹ̀rọ òdòjọ́ Lizzy jalè o ìgbà tó dẹ̀ di April 9 nígbà tó di April 9 ló bá di ẹ̀yin ìjọba wa ìrànlọ́wọ́ wo lẹ fẹ́ ṣe fún wa nígbà tójú tiwọn náà bó nígbà tí ìjọba fẹ́ ṣe ìrànlọ́wọ́ fún mi ṣe bọ́n lọ sọ́dọ̀ DPP wọ́n boycott ìjọba a ní orí làbá bọ àbá fòrìṣà sílẹ̀ Sáré mọ́ ṣaagùn. orí làbá bọ ká fòrìṣà sílẹ̀ nígbà tó di April 9 April 10 tíbẹ̀ jó April 9 níbẹ̀ jó àti máa di April 9 April 10 ó di gómìnà wa kí lẹ fẹ́ ṣe fún wa ẹ mú ohun tí ẹ̀dá kan tó ti fi gbogbo ayé ẹ̀ ṣe mo tó ṣe fún mi ń tọ́jú òsì yẹn gbogbo ohun tí mo fayé mi ṣiṣẹ́ fún náà ń láàrin ìṣẹ́jú kan yẹn gbogbo àìsàn ẹ̀wọ́ mi ìlàkàkà mi ìkiri àmàlà ìkiri ráìsì Solon completed building lọ́fọ̀ ẹsẹ̀ ní mile 12 òun náà ń gégé láàrin ìṣẹ́jú kan náà tọ́jú òsì yẹn yóò bá sí Ọlọ́run tó kọ́ ilé náà. The name. ohun tó mú mi òbó péjúṣẹ́ lọ òbó péjúṣẹ́ lọ orúkọ rere la fi tà á. Ìyá mọ̀ kó péjúṣẹ́ lọ. ìyá mọ̀ orúkọ rere ìyá mi fún mi ní òkú pé máa jẹ́yàn lọ́la pé tí n bá dẹ̀ jẹ́yàn ohun tí n bá ṣe ní ti nọ́mbà àfi hot mi. Yes kò easy iṣẹ́ ṣíṣe ò easy tábà wá rí ọ̀dọ́ ọmọbìnrin tó ń ṣiṣẹ́ kò bá yín ṣaṣẹ́wó kò bá yín rìn dé òru kò bá yín kò tẹ̀lé lọ klọ́ọ̀bù kò bá yín kọ́ rẹ̀ because Gistlover ṣáàfẹ́ fẹ́ pa mú wa lọ́rẹ̀ tipátipá. Tá a ní Gistlover. Gistlover ní Gistlover mọ́ra ẹ̀ ní tí mo kàn mọ̀ ni pé ẹ̀dákẹ́dá tó wà láyé tó jẹ́ pé orúkọ ẹ gbọ́dọ̀ pop up níbi táyé ti ń bàjẹ́ níbi tí gbéyàwó ti ń dàrú níbi tá a ti ń gbé orí aláìṣẹ̀ lọ ẹ̀wọ̀n níbi tá a ti ń gbé orí ẹni tí ò jalè tá a ti ń pè lólè torúkọ ẹ dẹ̀ ń pop up irú ẹni bẹ́ẹ̀ bá bí gbọ́n ọmọ láyá mọ sàárè gbogbo àwọn ọmọ ẹ̀kú tó kúrò láyé yẹ́sìkẹ́ oríjàjò ògùn lọ bàbá mi Tom Jones Ìkódùmàtà lẹ́yìn ìgbà tó ti kígbe olè lé mi lórí àwọn gan mọ̀ Wọ́n mọ̀ lára. wọ́n mọ̀ bàbá mi ọ̀dẹ̀ because èmi kọ́ ni báǹkì èmi kọ́ ni network èmi kọ́ ni ìjọba táyé pé gbà tá à ń gbówó rìn kiri ni a lè di 10 million sára lọ àárín ọjà báǹkì ni ò fún wa lọ́wọ́ mọ́ báǹkì ni ò fún wa lọ́wọ́ mọ́ nígbà tí mò ń kiri àmàlà bàbá mi ń jalè nígbà tí mò ń gbé lọ́n completed building tójò máa pa èmi àti màmá mi tá a máa fi láìlọ́n borí èkólú àtijọ́ máa rìn lẹ́sẹ̀ wa lóru tó jẹ́ pé inú àgbàrá la máa gbẹ́sẹ̀ sí mi ò jalè mi ò ní street pé mo sá kúrò lè mi ò ní street rape you don't understand gbogbo yìí mọ̀ mí tó bá sọ pé gbogbo yìí tẹ dúró yìí ìmí ti mọ̀ mí over 15-20 years nínú film industry ẹ fún mi ní club tí máa ń ná dáadáa ṣé ẹni tí ò kí ń lọ club ẹni tí ò kí ń kọ́ rẹ̀ ṣé òun ló fẹ́ lọ jí 90,000 tó bá tẹ̀ ní 900 million or 9 billion àti wò pé òkè bóyá ó yíwèé wọ́n ti gbègún tọmọtọmọ wọn no kó má jẹ́ mi náà ṣe é fún kó má jẹ́ mi gan náà ṣe é fún no jungle justice all because of Gistlover
olórí burúkú ẹ̀ ọdún tó kọjá lọ tó kọ pé mo jalè àárín ń ta mọ́ báyìí àárín Gistlover mọ́ ministry tí Gistlover darí sọ mí kí ló ṣẹlẹ̀ sí ìyẹn sábọ́ọ̀dù bó ṣe ya wèrè bí màá lójú kan tó nígbà tẹ́mi àti ẹjọ́ wọn yáàjà gidi ìyẹn sábọ́ọ̀dù ti jẹ́ nítorí oko pope kò tí lọ́wọ́ bí lọ́jọ́ kò sí orí yàtọ̀ sórí ó lè yín orí ọba jẹ ó lè yín orí ìjòyè ó lè jórí ọmọ òkúkó tá lóun ò ní gbà á dẹ̀ dájọ́ gbígbóná burúkú fún yín ẹ lọ wo ohun tí iná ṣe fún Tom Jones ibi tẹ́rọ Ọlọ́run ti bà mí jù ní wípé ibi tán ti kígbe olè lé mi lórí níná yẹn ti bẹ̀rẹ̀ guess what iná yẹn tẹ̀ tọpasẹ̀ gbogbo ibi tí mo lọ tí mo fi padà wá sọ́dọ̀ bọ̀bọ́ yẹn jáde ibi tẹ́rọ Ọlọ́run ti bà mí nìyẹn mo sympathize pẹ̀lú àwọn innocent souls wọ́n forí kó ń bẹ̀ mo sympathize pẹ̀lú wọn from the depth of my heart wọ́n ní tá a bá bẹ torí ara wó òun ló fi jẹ́ wípé àìbọ̀wọ̀ fágbà ni ò jẹ́ káyé ó ní ohun tó fi pilẹ̀ ọjà bá tán àwọn pàtẹ́pàtẹ́ tó wà ń bẹ̀ ńkọ́ ẹ̀jẹ̀ wà láàrin yẹn wọ́n ti gbẹ̀jẹ̀ èèyàn sáàrin yẹn kò dẹ̀ sí amount of ètùtù tán lè ṣe láyé sáàbàdà bẹ́ẹ̀ ni mo sọ fún yín because ó ní days tó yẹ kán sáré kà láti ṣe àwọn kankan ẹni tó ṣe nǹkan yẹn fún ó ní ohun tó yẹ kán sáré pé ẹni yẹn ó ní iye tó yẹ kán ṣe wọ́n believe pé mùsùlùmí láwọn àwọn ń kírun kò sí tó máa ṣẹlẹ̀ gbàtí mẹ́wàá ṣẹlẹ̀ sí wọn kọ́ tó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àbí ìrun kíkí ó stop orí burúkú tó padà kọlu wọn irun kíkí ìwọ ló ní irun kíkí yìí ó bá lọ ṣọ́ọ̀ṣì ìwọ ló ní Jésù ò níyàwó kò lọ́mọ lẹ́sẹ̀ ẹja ṣe dáadáa àwọn ìyá lọ́jà street yẹn gangan wọ́n tráyò nígbà tó ń wá wọn ọ̀rẹ́ obìnrin àjèjì tó rìkọ́dù ohun aláàjì olóṣìṣọ́ lójú mi a week la fi ń wá kiri a week. ọmọ pamọ́ ni àbó sápò ń lù. sápò ń lù wọ́n padà mú àwọn pípù yẹn wọ́n try ọ̀pọ̀lọpọ̀ wọ́n dẹ̀ mọ̀ pé nǹkan tó ń ṣe kò dáa ṣùgbọ́n kò sí bá a ṣe fẹ́ ṣe àwọn náà ti gba ẹ̀mí èèyàn sáàárín yẹn wọ́n ti gba ẹ̀mí èèyàn sí àárín yẹn ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ olówó tó abandon property ẹ gbọ́ pé èèyàn ń ké níbì kan ẹ gbọ́ pé ẹ kò ìṣẹ̀lẹ̀ níbì kan you cannot just ẹ kò lè pààyàn sáàárín ibì kan ẹ bí pẹ́ continue ọjà yín ká tiẹ̀ sọ pé ìjọba ò tiẹ̀ rí wa ká sọ pé anybody ò rí wa náà sàn ẹ̀ka lẹ́ni èjì iná mélòó ló ṣẹlẹ̀ ní Èkó Dùmátà ní last year àtò 14 láti 2019 dẹ̀ náà ti bẹ̀rẹ̀ orí burúkú yẹn tọrẹ mi kan lókè rájò lọ sáré Èkó Dùmátà yẹn wà bá wọn ní lédi yẹn ó fi menstruation ṣògbó owó lédi yẹn dẹ̀ lọ rajà ni ó wá rí wọn ibi tó ti ń wo fídíò mi orí wọn bẹ̀ pé wo fídíò yẹn ó sunkún padà sílé mo ní kó má wọrí bá tó máa padà débẹ̀ bẹ́ẹ̀ ti jóná ní 2019 orí mi àwọn ẹ̀dá kan wà ẹ̀ mọ̀ bí tán ti tọrọ wọn òun ló ṣe gbọ́dọ̀ ní orí olórí jẹ àwọn ẹ̀dá kan wà inú ọjà láti tọrọ wọn àwọn kan wà èmi nìkan ni ìyá mi bí ọmọ bí tó tojú bọ̀ kó tó bí mi nìkan ṣù menopause ni mọ́ mi fi bí mi o. ajẹ́pẹ́ Lizzy kì í ṣèyàn lásán o. gbogbo wa là kì í ṣèyàn lásán. àtẹ̀mí náà. gbogbo wa ni ìtura ẹni ká máa ṣe jẹ́jẹ́ ẹni tí ò bá ṣe wà ká má ṣe ẹni tí ò bá ṣe kà fún wa ká má ṣe kà fún bàbá rómùlà kejì wa níbi tó ti kù díẹ̀ káàtó ìwọ̀nba nǹkan tá a bá lè ṣe ká ṣe fún ká yọ kó nu wàhálà ṣe bá gbàlagbà wà náà tó kígbe lè mi lórí ọkùnrin wà ń bẹ omidan wà ń bẹ ṣe bọ́ bá wà ń bẹ ìjòyè wà ń bẹ ṣebí Lagos state government wà ń bẹ ṣebí Yorùbá ní president wa Yorùbá ní governor wa àmọ́ tó ẹ pọ̀ta èèyàn kú wọ́n á wá sílé àbí wọ́n á wá kọ condolence letter àbí wọ́n á fẹ́ envelope lẹ̀. a superstar. ó dìbò justice for one is justice for all what they did to me at Tom Jones ẹ̀gbọ́n mi èmi kọ́ náà ṣe fún gbogbo ìran Yorùbá náà ṣe fún gbogbo àwọn obìnrin tó ń ṣiṣẹ́ tí ó sùn tí ó wo gbogbo ọmọ tálíkà tó ń sáré àtìlà náà ṣe fún ìkó ọ̀run náà ṣe fún ó dìbò alhamdulilayi. alhamdulilayi alájà.